gbé bàbá yìí lọ́nu ìgbà tí bàbá yìí láwọn ó jì wọ́n láwọn ò mọ bọ́rọ̀ ṣe jẹ gan bá ń gbà tí wọ́n ó jì ẹbí Alẹ́ṣinlọ́yẹ́ nínú kọ́tà kan níbi ọ̀nà Alẹ́ṣinlọ́yẹ́ lẹ ni wọ́n gbé yín jù sí bóun ni wọ́n ṣe gé ọwọ́ yín gan wọ́n ká sórí bóun ni wọ́n ṣe nígbà wọn ò gé kí wọ́n wí fún yín. ẹ mọ̀ nǹkan kan wọ́n ti pọ̀ jù yín lọ ẹ mọ̀ gbà wọ́n gé ẹ mọ̀ gbà wọ́n gé ẹ ń wò wọ́n tán igi báyìí ajé mi o. ìdí mi náà ń kọ́ ìwà fẹ́ kéde mi ní bàbá kan tọjọ́ káwọn ẹgbẹ́ ẹ fi bàbá yìí lẹ̀. lẹ́yìn tán gọ́wọ́ tán ló wá ní kí wọ́n kú filẹ̀ ọwọ́ yín tán géńbó wọn kò sí. wọ́n ti kó nu àwò. wọ́n kò lọ. wọ́n kọ́ wọn méjèèjì lọ báyìí. gbogbo àwọn ẹran tí wọ́n yọ. ẹran tán yọ ń dì náà wọ́n kò lọ. kábíyèsí Ọlọ́run. bàbá Ezekiel Ọlágúnjú lẹ́ ń gbọ́ tán sọ ẹ̀ tọmọ ọdún mélòó sáà. ìdílé 40 o. ìpínlẹ̀ rìn tẹ́rìn rí báyìí bàbá làwọn ti lé 40 wọ́n ti lé 40. lẹ́ arákùnrin mọ́ wò mí àwọn aráalé ní ọwọ́ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ bàbá àfi bí ẹ ń gé bàbá yìí méjì àfi bẹ́ẹ̀ ń gé bàbá yìí sí méjì kí ló kókó ẹ. Ọláìdé lórúkọ mi. Ordinary Jane àbí kí ló pè é. Ọlágúnjú Ọláìdé. Ọlágúnjú Ọláìdé ń gbọ́dọ̀ etí kíní etí tán gbà mí jọ sí yọ mí lẹ́nu mo ṣe bó ní Ordinary Jane lórúkọ mi Ọláìdé ọmọ bàbá Ezekiel bàbá ọ̀tọ̀ ọmọ ọdún mélòó ṣé wọn first born. No, kò ṣe mi first born. àwọn ti kú. The first two tẹ́ ẹ sọ. àwọn mẹ́ta ló ti kú ṣá. mẹ́ta ti kú. tí wọ́n bá wà kú ni. àwọn mẹ́ta ló ti kú nínú ọmọ mélòó. nínú ọmọ márùn-ún ẹ̀yin méjì lẹ kú. ẹ kú di nǹkan láyé. èyí tá a fi sọ̀tàn ilé ayé náà ní àbá. èyí tá a fi sọ̀tàn ilé ayé náà ní ó bá wa. pé nígbà kìnìkan ìgbà kìnìkan ìgbà kìnìkan ilé ayé ló ti dé bá wa. pẹ̀lẹ́ Láìdé bó ló ṣe wá gbọ́ tó fi yọjú sí ọ́fíìsì Ìtàlóyè. ní last week Saturday ṣe ìyàwó mi máa ń gbọ́ program ṣe bí mo ṣe wọlé by this time náà mo wọlé mo kàn gbórúkọ yẹn feeling pé Ọlágúnjú square. ìwọ gangan gbọ́. Yes, mo kàn sọ fún ìyàwó mi pé kó fún mi ní fún ọ̀rẹ́ jẹ́ kí n gbọ́ program yẹn but èmi náà mo introduce program yẹn sí ìyàwó mi nígbà ọ̀rọ̀ bàbá Kánjí yẹn. The legend. àti ìgbà yẹn mo ti máa ń gbọ́ bí ó ṣe wá sọ fún bí mo ṣe gbórúkọ yẹn máa pa it's my father. ó ní kò lè rí bẹ́ẹ̀ mo ní wà tó sọ bẹ́ẹ̀ ṣé wọn gbéyàn bá dàtọ́ máa lọ rí ń Kaduna ó ní dádì mi bí mo ṣe ń gbọ́ nìyẹn ó ní kí wàá mo fẹ́ ṣe mi ní kankan tí mo fẹ́ ṣe ju kéèyàn ojú lọ bàbá méjì òkè ṣáàkù bíyàn lábẹ́ bó ṣe lè kó rí bàbá mi. So that's why ọjọ́ Sunday ni mi bá ti yọjú bọ ọjọ́ Sunday yẹn kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣe ọ̀rẹ́ mi wò pé láàárọ̀ Monday tó wá fún mi lọ tí mo fi lọ síbẹ̀. pẹ̀lẹ́. So that's why. ẹgbẹ́ àbábúrò ẹ̀ ń kọ́ ẹnìkejì. àbúrò mi. àbúrò ẹ̀ ní bẹ́ẹ̀. òun ó tún kéré gan. bàbá ó tọ́ ọmọ ọdún mélòó. tábà sí bàbá go to 80 years bẹ́ẹ̀. 80 torí ẹ̀ ń tán ẹ lọ drop number fún gan-an ó ti ṣe 70 ọmọ ẹ̀gbọ́n wọn jẹ́. Akímùdá ṣe àrí lẹ́yìn tá a kúrò lórí ètò ní ìjẹjọ́ ńlá bẹ̀rẹ̀ máa bọ̀ ń bì ńlá bẹ̀rẹ̀ rìn kàtàkìtì lórí ọ̀rọ̀ bàbá yìí pé kí ni tí a ṣe kí ni tá a ṣe a gbọ́dọ̀ wá fámìlì bàbá yìí kan lórí ìrìn àjò tẹ́ rìn bó ni ẹ ṣe rìn. nígbà tí ìrìn àjò bàbá Ezekiel ṣẹlẹ̀ tí wọ́n pè yín nígbà tó wá di ọjọ́ Monday bí mo ṣe dọ̀dọ̀ àfà Fúlàní tí mo lọ interview bàbá yìí
nígbà mo débẹ̀ bọ̀ nínú àlàyé tí wọ́n ṣe tó jẹ́ kókó ńbẹ̀ tí mo rí gbámú òun náà ni wípé ọmọ ẹ̀gbọ́n àwọn kan ń bẹ tó ń jẹ́ ya Kazeem tó ń ta ẹja nínú ọjà Adélábù ní shopping complex ní oríta bẹ́ẹ̀ ní oríta challenge bí. ibi ọ́fíìsì mi wà fọdún gbọngbọnrán nù. so ńgbà mo débẹ̀ mo ṣàdédọ́gba àwọn ẹlẹ́ja náà mo ya Kazeem kankan o ṣùgbọ́n ya Kazeem kan bẹ tó náà ń tẹja ń bí ṣùgbọ́n òun ti lọlé wọn ní láti fi fóònù nọ́mbà mi sílẹ̀ pé ó dáńgbà náà tán bá dé ẹ pé aṣojú ta lóye kan ti dé bí o mo fi fóònù nọ́mbà lẹ̀ láti ìgbà yẹn náà mo tún á padà pé ìyá ẹlẹ́ja yẹn náà pé a máa gbọ́ anything mọ́ wọ́n àwọn ṣáà ti fún ya Kazeem yẹn pé wọ́n náà wọ́n máa pè so lẹ́yìn ìgbà yẹn àríkọ́ àmọ́ ńgbà tó di ọjọ́ Saturday jẹjọ tá a ṣètò ọjọ́ Sunday ni mo rí kọ́ láti ọ̀dọ̀ Láìdé ló bá ní ọmọ òun ni ọmọ bàbá Ìsìkẹ́ mo ní àjẹ́ pé ibi tá a fẹ́ gbé obì sí lálẹ́ ìhùn bẹ̀ nìyẹn ọjọ́ Monday ló wá yọjú sí wa ní ọ́fíìsì Òkòtó Àánú ló fi dé pé àjọ̀dé ọ̀dọ̀ àfáà Fúlàní ló fi ojú gan ní bàbá ẹ̀ lọ́jọ́ Monday lórí pé bàbá òun ní lóòótọ́. pẹ̀lẹ́ Láìdé ṣùgbọ́n nínú àlàyé tí mo wá béèrè mo béèrè pé màmá wọn ń kọ́ ó ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ màmá ń kọ́. màmá náà wà alhamdulilayi. màmá náà wà alhamdulilayi ṣé muslim ni ẹni. muslim lè mi ṣe o. bàbá Ezekiel ní chọ́ọ̀chì làwọn ẹ̀rí bá Ọlọ́run ṣe ṣètò ayé nù bẹ́ẹ̀ lórí káàkiri lè kò fàjà rárá wàá mọ̀ dí o. ebo ló ní mọ́mì wà. ìgbà tí bíi around 2013 àbí 14 ṣá ṣé wọ́n àwọn ọjà oko yẹn náà máa ń rà ṣé wọ́n kàn dé ìjọ yẹn wọ́n ní ojú pín ní àwọn adé ló bá wọn rògùn ṣé àtìgbà náà ló ti dín pé wọ́n rí nù. kò sáré náà. pọ̀ wọ́n ti kúrò lọ́dọ̀ bàbá wọ́n ti kúrò tipẹ́ tẹ́lẹ̀ kó tó di pọ́rọ̀ tójú ṣẹlẹ̀ ẹ láàrin màmá bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí màmá sọ nípa bàbá Ezekiel Ọlágúnjú. hello sir. hello ma ṣẹ́yìn ni ìyàwó bàbá Ezekiel Ọlágúnjú. bẹ́ẹ̀ni sà. ok láti ta lóye program la fi ń pè ní Lágẹ̀lú FM Ìbàdàn. ọjọ́ ò lẹ ti rí bàbá kẹ́yìn yẹn ọkọ yín bàbá Ezekiel Ọlágúnjú bàbá Láìdé. ẹ ṣé o dádì wa ẹ ní dààmú o ẹ ní fòrò ẹ ní fìtínà o ìpìnsẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fẹ́mi náà ojú méjèèjì mi ti rí iná láti bí ọdún méje. ok. wọn ò sì dọ́dọ̀ mi ọdún kẹta ní tí ọdún kejì ní tí mo ti dọ́dọ̀ ọmọ ìyá mi àti ọmọ mi fẹ́ máa ṣe mí mọ̀nàmọ́ná gbogbo rírí tẹ́mi wọ́n ríra ní ìsìn ọmọ mi kan tí mo bí lé Láìdé gbẹ́dádì wa ń gbọ́. mo ń gbọ́ yín. tí mo bí lé Láìdé ọmọ yẹn ọdún kẹrin tó kú rèé ọmọ yẹn adélébọ̀ ọmọ mi ọwọ́ mi ló kú lé lódì ijó ọdún láàrí bàbá wọn náà títí tá a fi lè sì kú lóko wọn nígbà tá a wálẹ̀. ẹ pẹ̀lú ọdún àjìnà síra wọn mà. àmín lẹ́yìn ẹ̀tọ́ nítorí ìgbà náà láti ìgbà náà tó ti wá tọ́ ọmọ tí Láìdé ti mú wá dọ̀ mi èmi wọn ò fojú kanra wa mọ́ di bẹ́ẹ̀ mi yín tí ń gé sọ̀rọ̀ tí bá tẹ̀sẹ̀lẹ̀ rẹ̀ tí mo gbọ́. kí nìkan ṣe é gbọ́ pé nǹkan kan pé wọ́n gé wọn lọ́wọ́ méjèèjì pé wọ́n gé wọn lọ́wọ́ méjèèjì ṣe é gbọ́ sí ma. ọmọ wọn náà ni wọ́n pè mí tí wọ́n sọ kò sì gbé oyin rí iná kò sì gbé ṣùgbé tọ̀ wọ́n mú mi lọ bí ti sọ ni wọ́n mú mi lọ bí ti ṣu ni òun náà mọ̀ sí kò sì rí bẹ́ẹ̀ fún mi tẹ́lẹ̀ ọdún kejìlè sí náà lẹ̀ mọ́ mi. ọdún kejìlè tẹ́ náà ò ti ríran mọ́. mi ì ti rí iná mọ́ ojú mi méjèèjì mo yà á lẹ̀ báyìí ti rí iná. sẹ́yìn àti bàbá ṣe ti kọ́ra yín lẹ̀ ní abẹ́ ti wà papọ̀. ẹ gbọ́ dádì a ní wọn ò dọ́dọ̀ mi fẹ́ mọ̀ pé ní tí òrí náà tí èèyàn ń gbé kiri tó rẹ pé ọmọ náà ń gba ilé fún mi gbà tó ọmọ náà sì yọwọ́ ọmọ ìyá mi mú mi sọ́dọ̀. ok torí pé ìríran mọ́ ni bàbá ṣe yọwọ́ àbí. kílà kọ́tọ́ di pé mẹ́ẹ̀ẹ́rì náà tí ní òtí dọ́lọ́dọ̀ wa mọ́ láti bí ọdún bíi mẹ́wàá ni wọ́n ti ń rìnrìn wọn bọ́lọ̀ ṣe ní òní láti bí ọdún mẹ́wàá sí mọ́kànlá. ok ẹ pẹ̀lẹ́ mà. Ọlọ́run á fún yín lálàáfíà mà. àmì sà. Ọlọ́run á fún yín lálàáfíà ẹ pẹ̀lẹ́ mà. àmì sà ẹni àtọ́fin ní nọ́mbà yẹn. hello sà. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yìí ẹnìkan máa lọ́mọ fẹ́ wá ṣẹlẹ̀ o. ẹnìkan ló mọ̀ ẹnìkan ló lè sọ fẹ́ wá ṣẹlẹ̀.
gbogbo tẹ̀tẹ̀ pòpò ló so ń dè lọ́rùn kálukú ló ṣe tiẹ̀ la àyàbá ni tí a bá màmá sọ àmọ́ nú àyàbá náà ni nǹkan kan ti yọjú sí mi bá a ṣe ń sọ̀rọ̀ ọlọ́run ó dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ìgbà wo ni àáfàá Málì ó tún wá Túndé àbí Akíìmù ni ìgbà wo ni ká retí àáfàá Málì ọ̀rọ̀ ojú yẹn ṣé wọ́n ti sọ operation ojú màmá rí a ti gbé wọn lọ sí. ṣé wọ́n ti là á rí wọn àti là. wọn sọ operation ojú. a gbé wọn lọ síbi kan ní ṣáìdù àwọn òyìnbó yẹn ni kò ṣeé ṣe. kò sí ní tí ò ṣe é ṣe fọlọ́hún aṣá àti rí ibi tí wọ́n ti múyàn wá sọ́fíìsì tọ́lọ́n dẹ̀ jẹ́ kí ẹnìyẹn ó tún rìn padà fún rẹ̀ tó ríran. láìmọye ni láìmọye pọ̀. nǹkan kan sọ fún mi lọ́kàn pé ó lè ṣeé ṣe fún màmá yìí náà ẹ jọ ìrìn àjò wo la lè rìn lórí ọ̀rọ̀ màmá yìí. lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ṣì wà ní orílẹ̀-èdè Mali o èní ló yẹ kí bàbá ó wá sí ọ́fíìsì Òkòtó Àánú gẹ́gẹ́ báwọn èèyàn bá ṣe sọ fún wọn ní ìjẹ́jọ́ bẹ́ẹ̀ bàbá ṣì wà lọ́hùn ṣùgbọ́n tá à ń wú gbọ́ nísìnyí ni pé lágbára Ọlọ́run títí ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun pé bàbá ó ti dé sí Nàìjíríà padà. àwa ń wò ó pé afẹ́fọ̀hún dá méjì fáwọn èèyàn náà ni sátidé tó ń bọ̀ on the 14 ni à ń ròyìn pé bàbá ó wà tá a gbà wọ́n lálejò a máa ti ń sọ fún gbogbo àwọn èèyàn wa pátápátá pé láti ọjọ́ Thursday stroke Friday kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wá so àsọ bí ó bá ṣe máa jẹ́ ẹ̀kan pé nọ́mbà Òkòtó Àánú àsọ bó bá ṣe 09074714929 09074714929. ká tiẹ̀ tún fi play safe gan màá ní bó bá ṣe é ṣe ká ṣe sùúrù di 21st ká fi sure pé bàbá ti wọ on ground màmá wọn á gbá bí wọn á ṣe líǹkì màmá ẹ gbé màmá wá sí ọ́fíìsì Òkòtó Àánú nígbà tí bàbá Málì bá máa wá ó ṣeé ṣe ọlọ́run ó dẹ̀ jẹ́ kó ṣeé ṣe ó ṣeé ṣe kí ọlọ́run ó lo ọwọ́ bàbá Málì ẹja fi ti màmá sẹ́gbẹ̀ẹ́ kan ká padà sọ́dọ̀ bàbá Ezekiel bàbá kí wàá ní tẹ́ ẹ rò pé ìrìn àjò lè jẹ́ báyìí. àwọn ọmọ Nàìjíríà ló ṣe ràn mí lọ́wọ́ ni kí ló fẹ́ ṣe máa ní ẹ̀sìn jọjúmọ́ mò ń sunkún. a ní ọ̀dà bá a lọ sí ọjà a padà ká tó dé bóyá náà lè jẹ́ kí n ti rí Onítìjú comrade Kẹ́hìndé Onítìjú ọlọ́run jẹ́ kí n ti rí i pé ó ní ọlọ́run máa ń lò fún wa tá a bá nírú cases báyìí bóyá bí ẹsẹ̀ nǹkan artificial leg artificial hand ọlọ́run dẹ̀ jẹ́ kí òun náà ó máa ń gbọ́ program gbogbo gbà ọlọ́run jẹ́ kó lè máa gbọ́ program ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tọ́lọ́run bá jẹ́ kó gbọ́ bí ò bá sì gbọ́ àá wo bí a ṣe rìn kọ́tọ́run bá jẹ́ kó gbọ́ máa bí ìrìn àjò tá a bá lè rìn lórí ọwọ́ méjèèjì bàbá yìí ọwọ́ méjèèjì tí wọ́n gé wọ́n ti kó lọ ìdí wọn ẹran tán náà rẹ́kù ń bẹ̀ wọ́n náà kó lọ èyí tó fi hàn pé ẹni tó tu tọ́lẹ̀ tó fẹsẹ̀ rà ó mọ tí wọ́n fi tọ́ ṣe bóyá wọ́n fẹ́ lọ́wọ́ àtẹ̀ràn ara bàbá yìí ni mò ń bọ̀ ẹ jẹ́ ń yọjú sọ́jà tí n bá padà dé àwọ̀ àwòrán àjò tá a rìn. Ta ló yẹ? Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbàlá fẹ́. Hotel reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti massage chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Àwọn tẹ̀ ló fi NCDC. Ilé ìtura ìgbàlódé. Àrùn olè ráyè wọbẹ̀. Ilé ìtura ìgbàlódé. À ń fọwọ́ wa ká tó wọlé. Ilé ìtura ìgbàlódé. Social distancing ń bẹ. Ilé ìtura ìgbàlódé. Wearing no face mask ìyẹn ò dúró. Ilé ìtura ìgbàlódé. Ọ̀sán-sámi road lawa. Ilé ìtura ìgbàlódé. Òkè Àdó nílùú Ìbàdàn o. Ilé ìtura ìgbàlódé. Academy Suite. Ilé ìtura ìgbàlódé. lóòótọ́ ni pé
àwáyé èkú kan ò sí a sì ti filélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ó ti pé ọdún mẹ́wàá tí bàbá wa olólùfẹ́ wa Oliver Dr. Basil Káyọ̀dé Balógun Keba Fáyọ̀ṣe àti ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún 2011 làkúkọ́ kọ lẹ́yìn ọmọkùnrin Oliver Dr. Basil Káyọ̀dé Balógun Keba nígbà tó wà láyé ìgbé ayé rẹ̀ wùwà oníwà tútù bí àdàbà ní ọ ẹlẹ́yinjú àánú èyí ni mo mú wá ṣèdárò rẹ̀ nígbàkúgbà àmọ́ ṣá ṣe lọ́kàn wá balẹ̀ wípé ibi tó dojúkọ dára nítorí pé ẹ̀yìn tó fi sílẹ̀ ò bàjẹ́ máa sùn lọ láyà àdẹ́dà rẹ̀ títí ìpínyà òfin ní símọ́ ọmọ aya ẹbí àti ojúlùmọ̀ là ń ṣe léde lẹ́yìn rẹ̀ ayẹyẹ ìrántí ọdún kẹwàá ti Oliver Dr. Basil Káyọ̀dé Balógun Keba yóò wáyé ní Event Garden Tipa Garage Akala Express Ìbàdàn lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún yìí ọdún ó jìnnà síra wọn o àmín olùkéde Kọ́lá Balógun fún gbogbo ẹbí. àlàáfíà lóògùn ọ̀rọ̀ ìlera pípẹ́lẹ̀ dábí gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn Albasit International Alternative Therapy ìgbáyégbádùn ọmọ ènìyàn kárìn kátàkébé kọ́mọkùnrin ó sojúṣe rẹ̀ gbogbo ẹ̀ lórí ìsara ló dálé o ìwòsàn àtọ́jútùú sọ̀rọ̀ ìsara lánàá ti bílẹ̀ ewé àtegbò àwọn bàbá ńlá wa ọjọ́ ti pẹ́ tá a ti ń bàwọ̀ òyìnbó jẹ́ ń bọ̀ kò sì fọmọ́ wa lọ́wọ́ rí o ọ̀rẹ́ wa o lọ́gán ló máa gbàgbé àròyé lórí mi ò lè bẹ̀rẹ̀ mi ò lè nàró mi ò lè dúró orúnkún ẹsẹ̀ èjìká àti ìbàdí bàbá Balógun ìbàrùbá ń ṣe kísà ara ó lè dúró síbi tó yẹ Yanzebian Shopping Plaza opposite People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú Màlété Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ 090-3167-5555 bọ̀ lẹ́ẹ̀kan sí 090-3167-5555 Albasit International Alternative Therapy ewé àtegbò tí mú lọ́kọ̀láyà gbàgbé àròyé nígbà tọkọ bá ń sojúṣe rẹ̀ déédéé. Ṣọmọ bọ́ọ̀lù gbowó tó bá jẹ níbi tó wù ẹ́ káàkiri Nàìjà tó bá ta tó bá ti jẹ nílé iṣẹ́ Golden Chance Lotto ìmọ̀ ìjìnlẹ̀ ti sún bó ṣe ń lọ là ń tẹ̀lé o nílé iṣẹ́ Golden Chance Lotto. ìrọ̀rùn ekun ìrọ̀rùn ẹyẹ lọ̀rọ̀ ń bá dé o fún gbogbo oníbàárà tí ń ta Golden Chance Lotto tó bá tayọ Golden Chance Lotto tó jẹ kò síbi tó ti lè gbowó rẹ̀ jákèjádò Nàìjíríà kò pọn dandan pé ọ̀dọ̀ agent nìkan ló ti lè gbowó tó bá jẹ o lè gbowó lọ́dọ̀ sub agent tàbí ní payment center Golden Chance Lotto tó bá súnmọ́ o lè tayọ lẹ́kọ̀ọ́ kọ́ wá gbowó rẹ̀ l'Àbújá bó sì wù ọ́ o lè pé kí wọ́n bọ́ sẹ́sínú àkáǹtì rẹ̀ directly o sì lè lo kóòdù wa láti ta àti láti gbowó tíkẹ́ẹ̀tì rẹ̀ ní dáhùn gbogbo ọ̀rọ̀ o sì kúkú lè kàn sí wa lórí wẹ́bsáìtì wọn www.goldenchancelotto.com bọ́ bá ta ní online lẹ́sẹ̀kẹsẹ̀ ló gbowó ẹ̀ o sì lè lọ sórí USDD code wa *7005# lórí MTN àti *2050# lórí 9mobile láti ta ó ti dẹrùn jù láti ta àti láti gbowó sanwó yá tíkẹ́ẹ̀tì ta kó jẹ gbowó ẹ̀ Golden Chance Lotto ọ̀nà tó yá láti di mílíọ̀nìà láì jalè. bó ṣe ń lọ là ń tẹ̀lé o nílé iṣẹ́ Golden Chance Lotto. ọ̀rẹ́ kí ló dé tó doríkodò tó ń ronú. wo ó ti sú mi jàre. má jẹ́ kó sú ẹ. ìwọ náà jẹ́ ká jọ lọ sí Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited látọjọ́ tí mo ti darapọ̀ mọ́ cooperative ẹgbẹ́ alájẹsẹ́kù wọn lọ́lọ́run ti ń ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún mi. bí mo fẹ́ yáwó ìrọ̀rùn ni bí mo fẹ́ fowó mi dókòwò oṣooṣù ni wọ́n ń san èlé rẹ̀ fún mi wọn ò já mi kulẹ̀ rí. dákun ọ̀rẹ́ já mi tó jọ mú mi débẹ̀. àṣírí wa yóò máa bò alájẹsẹ́kù lọ́nà àbáyọ ọlọ́run ṣe ń lo ilé iṣẹ́ wa Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited fún gbogbo ènìyàn àwa náà kọ́ ọlọ́run ọba ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. bẹ́ẹ̀ni o ẹ tara ṣàṣà máa bọ̀ ní Ògùnpa Ìbàdàn Metro Cooperative Investment and Credit Society Limited ọ́fíìsì wọn wà ní suite 6 Alberca Plaza Favours bus stop ní Bódìjà Ìbàdàn àtẹlẹ tó wà ní 38B ọgbọ Paride shopping complex Ògùnpa Ìbàdàn telephone 09042373866 owó tẹ́ bá ń yá ẹ má fi jẹ tọ̀ìtọ̀ì ẹ tètè máa sọ padà kẹ́lòmí ò lè rí yá o. tí wọ́n bá lo ráyéwá nítorí pé o lówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyéwá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣe ẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rárá tára rẹ ò ṣe déédéé pinnu lóòkàn àyà ara rẹ o Benetton cleanser ní kò sẹ́mu agbanugbade fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Benetton jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Benetton cleanser atẹ́jẹsẹ̀ maradan bíi kóròsìn Benetton cleanser kìkìdé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà ògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Benetton cleanser pé nọ́mbà kò demand 08034051533 08034051533 iléeṣẹ́ ẹ̀mí one naturalist care ló ṣe Benetton cleanser òun láyé tún lò.
Lucas Travel Santos àtúntìdé Zanzibar là ń lọ lọ́wọ́ táwa yìí Tanzania pàkẹ́jì tọ̀tẹ̀ yìí tó bá lóyìn ládòjú fẹ́ni tó bá bá wa lọ jẹ́ gbádùn ẹ̀dẹ̀ máa fi kú. Lucas Travel Santos lórí kí gbogbo wa wá rìnrìn àjò afẹ́ lọ sí Zanzibar ní Tanzania ìgbàládùn tó ń ti fàájì unlimited ní tọ̀tẹ̀ yìí láti ọjọ́ 26 sí ọgbọ̀njọ́ 30 oṣù kẹsàn-án September ọdún 2021 tàwa yìí ẹ máa lọ pẹ̀lú àwọn gbajúgbajà láwọn bíi Mo Motara àti Paul the good guy olùkọ́ni Lucas Travel Santos a máa bá yín ṣe hotel accommodation flight ticket comedy night máa wà nínú ìrìn àjò afẹ́ tọ̀tẹ̀ yìí àtọ̀hún ìgbàládùn míì gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o lè lọ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ ẹ lè kàn sí ọ́fíìsì Lucas Travel Santos tó wà ní number 2 Akilolu Street ládojúkọ Grandex Mall off Ring Road Ìbàdàn telephone 09099977003 àti 07039301361 tí bàálù bá ti fò a máa padà dé láti wá fún yín níròyìn fàájì àti ìgbàládùn tí ò lópin tá a jẹ ní Zanzibar. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mẹ́jọ jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin náírà ẹgbẹ̀rún márùn náírà lọ́nà mẹ́jọ jẹ́ yẹ́rọ. jọ ibo ló ti rówó. owó kẹ̀ èní orí owó ìpè tí Airtel máa ń fún mi tí n bá ṣe ra síìmù tuntun mà ní o. wo wọ́n tún ń fún mi ní ìlọ́po mẹ́jọ dátà fún wíwà lórí àtẹ ìbánisọ̀rọ̀ wọn àti ìfà ìlọ́po mẹ́jọ owó ìpè nígbàkigbà tí n bá ṣe ra owó ìpè. ṣé bó o mọ̀ pé o ti lè ra síìmù tuntun báyìí ní èyíkéyìí ilé ìtajà aṣojú tí Airtel fọwọ́ sí. ìwọ ṣá ti lọ pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ ilẹ̀ Nàìjíríà NIN rẹ kò jù bẹ́ẹ̀ lọ. Airtel, the smartphone network. Ta ló yẹ? Ta ló yẹ o? Ọ̀rọ̀ ayé yìí o. Ta ló yẹ? Ọba Ọlọ́run nìkan ló yẹ, ọba Olúwa máa ló mọ̀ ọ́, ọ̀rọ̀ ayé yìí kò yẹ níbọ̀dì, Elédùmarè nìkan ló yẹ, ọba Ọlọ́run nìkan ló yẹ, ọba Olúwa. Ọlọ́run ló yẹ. A lè má wo sàkún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ntí ó bá ṣẹlẹ̀ sí yàn á máa fúnni la ẹ wò ní àjò bàbá Ezekiel débi tó dé àmọ́ ẹni tí a kàn ṣe báyìí comrade Kẹ́hìndé Onítìjú comrade Kẹ́hìndé Onítìjú màá bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá yìí wọ́n ti gbé e ẹ̀ ló comrade yìí ó ńlẹ́ o. ọ̀gá wa. ẹ ǹlẹ́ ń bẹ́ o. ẹ mọ̀ kú iṣẹ́ ìlú. iṣẹ́ ìlú rèé o. bó ṣe yẹ kó rí náà nìyẹn. mo mà bí ṣé ń gbọ́ program ṣá ṣé ẹ gbọ́ ń pa bàbá Ezekiel Ọlágúnjú tá à ń sọ. tí wọ́n jí gbé. tán jí gbé tán gé ọwọ́ rẹ̀ méjèèjì. ẹ jọ ẹ lè lọ sórí Facebook tẹ bá fẹ́ wò gan ẹ lè lọ sórí Facebook kẹ́ ẹ wò wọ́n ti gé ọwọ́ méjèèjì ẹ lọ sí Lágelú FM 96.7 ẹ lè rí kedere ń bẹ ẹ lè lọ sórí Kón Radio ṣe bẹ́ẹ̀ máa ń wo program lórí Kón Radio tẹ́lẹ̀ mo máa ń wò. ẹ lè lọ sórí Kón Radio náà kẹ́ ẹ lọ wò ń bẹ mo fẹ́ kẹ́ ẹ rí ọwọ́ méjèèjì ń tí a bá lè ṣe lórí ẹ̀ bá wà mo fẹ́ ká jọ sọ ẹ jọ bó la ṣe ọwọ́ méjèèjì bàbá ìtàn gé wọ́n ti kó gbogbo ẹ̀ lọ o wọ́n kó ọwọ́ méjèèjì rẹ̀ lọ. ọ̀gá mi Adésóyè. bàbá. ẹ mọ̀ mọ̀ ṣe. àmísà. ẹ ní ṣètì. àmì ẹ ṣeun. àwọn ajínigbé yìí náà Ọlọ́run wọnú wọn. lórí pé Ọlọ́run bá ti wọnú wọn ìyókù kéré. ẹ ṣeun. àwọ̀ tí à ń sọ yìí ó rọrùn láti tètè wá ìwé fún wọn tó jẹ́ ti artificial. ẹ ṣe. ẹnìkan wà tí ó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n wá pè mí nítorí pé ọmọ ni mo jẹ́ fún wọn opó ni wọ́n tún jẹ́ ṣùgbọ́n ọkọ wọn ní foundation kan tí ó filẹ̀ kó tó lọ wọ́n wá sọ pé foundation yóò gbọ́dọ̀ kú ó sì dáńtà máa ń ṣe fún àwọn èèyàn ní ọdọọdún tó máa ń ṣe fáwọn àkàndá bàbá yìí náà ti dàkàndá nìyẹn. wọ́n ti sọ bàbá dàkàndá o. bẹ́ẹ̀ni ilé àkàndá ìṣú
kọ́lọ́hún ṣàánú wa. àmì. màmá yìí wá ní pé èlò ni. ọwọ́ méjèèjì. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti dá wọn lóhùn. mo ń bọ̀. mo ní tí ó bá jẹ́ pé a máa lọ sí hospital lọ rà á ó jẹ́ 700,000 plus. ṣùgbọ́n organisation tí èmi tún bá ṣiṣẹ́ àwọn òyìnbó láti India àwọn yẹn máa ń fún wa ní ọ̀fẹ́ ṣùgbọ́n a wọkọ̀ a sùn hòtẹ́ẹ̀lì wọ́n ó jẹun àti àwọn tí míì tí ó máa ràn wọ́n lọ́wọ́ wẹnu owó tí ó ná wa nìyẹn mo ti wá sọ fún màmá wa ní pé kí èmi àti ẹni yẹn ó jọ sọ̀rọ̀ àwọn ó gbé bùkátà yẹn. Praise the Lord. Hallelujah. Takibir. Allahu Akbar. Mo yí kiri lórí iṣẹ́ àníbẹ̀ ṣe ń sọ̀rọ̀ àfi bí ẹni pé ẹ ti kọ́wọ́ ń ṣe already. Bí ẹni pé ẹ ti kọ́wọ́ ń ṣe already. Mo láyọ̀ láti sọ fún yín pé ẹnìkan nínú wa tó jẹ́ àkàndá. Bẹ́ẹ̀ni. Àwọn tí ó bá máa ń wo Facebook dáadáa wọ́n á rí ní Facebook à ń pè ní David Anyele. Sierra Leone ni wọ́n ti gé ọwọ́ ẹ̀ méjèèjì. Ìgbà tí wọ́n dẹ̀ gé ọwọ́ méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá rí ẹ lè mọ̀ pé wọ́n gé ọwọ́ ẹ̀. Ẹjọ́ bá ṣe rìnrìn ti bàbá Ezekiel Ọlágúnjú. Ẹ fún bàbá ní nọ́mbà mi. Mo máa fún wọn. Kò tí ẹ sí àwa náà là á máa líǹkì bọ́. Bẹ́ẹ̀ bá ní láti bá bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní láti bá bàbá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mọ̀ máa mọ bá a ṣe máa link tẹ́ fi bàbá bú ẹ̀rìn. Bàbá ẹ ti rẹ̀rìn. Inú yín dùn. Ìrànlọ́wọ́ apá ẹsẹ̀ ọ̀fẹ́. Inú yín á dùn kálẹ̀ okay sir. Ẹ ṣeun mo dúpẹ́ o mo dúpẹ́ o. Àṣeyí orí mi ìtúnrè fún ta lóye o lórí ọ̀rọ̀ bàbá Ezekiel Ọlágúnjú. Láìdé ṣé o ti gbọ́ bẹ́yẹn? Orí pọ́lọ́n ti dìde ìrànlọ́wọ́. Ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ kalẹ̀. Nínú ìrìn àjò gan Ọlọ́run wa ẹ máa wo ìyípadà ó dé bá sírìn àjò yín lágbára Ọlọ́run. Bóyá bá a ṣe gbé kalẹ̀ ń jẹ̀jọ kò jẹ́ káwọn èèyàn ó kọbi ara sí i. Mo ní owó tí a fi ràn bàbá yìí lọ́wọ́ lẹ́yìn tí ìtọ́jú ni o. Ẹ jẹ́ kí n lo alága South East Local Government àbí máa bọ̀ South West ní. Ẹ jẹ́ kí n lù wọ́n lọ́gọ̀ ẹnu o. Àwọn olóṣèlú kan wà tọ́lọ́run ṣì ń lò. Ọlọ́run lò wọ́n láti dóòlà ẹ̀mí bàbá yìí ní gbígbé tí wọ́n gbé wọn lọ sọ́dọ̀ àfáà Fúlàní. Àfáà Fúlàní sì ní ká fọkàn balẹ̀ pé yóò ṣe é ṣe. Wọ́n tún àṣọ àfáà Fúlàní lẹ́yìn tí wọ́n fi owó sílẹ̀ ń bẹ̀. Wọ́n àṣọ pé gbogbo tó bá nídìí tí àwọn ó tún rìn pé kí wọ́n jẹ́ kán gbọ́. Àmọ́ fún ìgbé ayé bàbá yìí láti yí padà lẹ́yìn tó kò sọ́wọ́ mọ́ tí wọ́n tún ti rẹ́ wọn ń dì ní a ṣe ń bá yín sọ pé ẹ jẹ́ á dìde ìrànlọ́wọ́ àmọ́ láti jẹjọ sóní àbí bí ta ṣe rí ni. Gbogbo wa náà la mọ̀ bí ta ṣe rí lásìkò yìí. Mo mọ̀ pé kó tó di pé ara bàbá yìí ó yà tán Ọlọ́run ó ti lò yín ẹnìkan lè ṣe ṣe bí òpó kan ni wọ́n ló pè tó ní tí ó bá gbà báwọn dìde ìrànlọ́wọ́ sí ti ọwọ́ bàbá yìí a ṣe bá wọn sọ̀rọ̀ náà lórí bí bàbá yìí ó ṣe máa gbáyé a wo bí ó ṣe rí local government wo ló pè náà. South West local government àmì ìdẹ̀mú kọ́ chairman yẹn o. Àmọ́ mo lò lọ́gọ̀ ẹnu gbogbo ẹ̀yin òṣìṣẹ́ àti alága tó wà ní Ìbàdàn South West local government. former office wa tẹ́lẹ̀. Ní Alẹ́ṣinlọ́yẹ́ ẹ ṣé o ẹ kú ọmọnìyàn ṣe Ọlọ́run ó san yín lẹ́san oore. Ẹ já lọ lórí ọ̀rọ̀ ti bàbá Ezekiel. Àkáǹtì Òkòtó Àánú tí à ń lò fún bàbá Ezekiel Ọlágúnjú. FCMB ní báǹkì yẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ FCMB Òkòtó Àánú Multi Service Ventures òun ni title tó wà lórí ẹ̀ account number yẹn 4746108010 FCMB òun ni báǹkì yẹn Òkòtó Àánú Multi Service Ventures òun ni title account number 47 46 10 80 10 47 46 10 8010 gbogbo àwọn tá a bá wá rí mú ẹ̀jẹ̀ àpè nọ́mbà Òkòtó Àánú tá a máa ń fi síta yẹn 09074
714929. ẹ jọ ẹ bá mi àwọn ará àgbọ̀ngbọ̀n àbí ibo ni ọ̀dọ̀ àwọn bàbá tó wà ní